Ní ìgbà láéláé, àwọn ẹranko a máa gbé pọ̀ lálàáfíà, wọn a sì máa bára wọn ṣọ̀rẹ́. Àwọn ọ̀rẹ́ pàtàkì mẹ́ta kan ń bẹ nínú àwọn ẹranko. Ẹ bi mí pé báwo ni tàwọn ẹranko mẹ́ta yìí ṣe jẹ́? Àwọn ẹranko mẹ́ta wà nù bàbá. Ìbéèrè gidi. Àwọn ẹranko mẹ́ta yìí ni erin, erinmilókun àti ìjàpá. Ǹjẹ́ ẹ rántí ìjàpá ọ̀rẹ́ wa torúkọ rẹ̀ ń jẹ́ kẹ́lẹ́kẹ́lẹ́? Bẹ́ẹ̀ni bàbá, a rántí kẹ́lẹ́kẹ́lẹ́. Ní ọjọ́ àbámẹ́ta kan, àwọn ọ̀rẹ́ mẹ́ta yìí, erin, erinmilókun àti kẹ́lẹ́kẹ́lẹ́, wọ́n jókòó sábẹ́ igi ọdán, wọ́n sì ń ṣe fàájì. Erin bẹ̀rẹ̀ sí ní gapá wípé òun lẹranko tó lágbára jù láyé. Ó sọ wípé ní ọjọ́ kan òun fa igi ìyeyè ńlá kan ya pẹ̀lú imú òun. Wow, wow, wow. Bẹ́ẹ̀ ni lóòótọ́, ẹranko alágbára ni erin. Nínú ìpàdé àwọn ọ̀rẹ́ mẹ́ta yìí, erinmilókun náà ò gbà kí erin fi ọwọ́ rọ́ òun sẹ́yìn. Òun náà fẹ́ fi hàn pé ẹranko tó lágbára tó sì ní kìmí ni òun. Erinmilókun rán àwọn ọ̀rẹ́ rẹ̀ létí pé kí wọ́n rántí o pé òun burú gidi gan nínú pípa àwọn ẹranko lórí ilẹ̀ àti nínú omi. Èwo nínú yín ló tiẹ̀ lè dábàá àti máa jà nínú omi? Mo jẹ́rìí ẹ̀ tiẹ̀ tó bẹ́ẹ̀. Kẹ́lẹ́kẹ́lẹ́ tá a mọ̀ sí ìjàpá, ó ń fi ojú ẹ̀gbẹ́ kan wo àwọn ọ̀rẹ́ rẹ̀ méjèèjì. Ẹ kú atótónu o, ẹ̀yin ọ̀rẹ́ mi alágbára. Àmọ́ ǹjẹ́ ẹ̀yin mọ̀ pé bẹ́ẹ̀ ṣe lágbára tẹ́ ẹ gbójú tó, èmi lọ̀gá yín o, mo ní agbára ju ẹ̀yin méjèèjì lọ lápapọ̀. Kẹ́lẹ́kẹ́lẹ́ ń ta erin àti erinmilókun láyà bẹ́ẹ̀. Erin àti erinmilókun ń rẹ́rìn-ín àríntàkìtì fún ìgbà pípẹ́. Wọ́n ń wò pé irú ọ̀rọ̀ rúrùn wo ni ìjàpá ń sọ lẹ́nu yìí. Kẹ́lẹ́kẹ́lẹ́ dá wọn lóhùn wípé èyí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀rín lásán o. Kódà mo ṣetán láti bá yín ṣe ìdíje fàǹfà. Erin àti erinmilókun béèrè lápapọ̀ pé ṣé lóòótọ́? Kẹ́lẹ́kẹ́lẹ́ sọ pé bẹ́ẹ̀ ni. A ó ṣe ìdíje fàǹfà ní ọjọ́ ajé. Ẹnikẹ́ni tó bá gbégbá orókè, òun lá ò fún ní ọlá àti ẹ̀yẹ gẹ́gẹ́ bí ẹranko tó lágbára jù nínú aginjù yìí. Kò pẹ́ kò jìnnà, ọjọ́ ajé pé. Ní déédéé aago 9 àárọ̀ tí ọjọ́ ti là dáadáa, erin ti gbáradì fún ìdíje fàǹfà yìí. Bẹ́ẹ̀ la rí kẹ́lẹ́kẹ́lẹ́ tó mú okùn ńlá kan tó ki dáadáa dání. Okùn yìí yóò fẹ́ẹ̀ gùn tó 200 mítà. Ǹjẹ́ ìwọ ti ṣetán ọ̀rẹ́ mi erin? Ìjàpá ń béèrè bẹ́ẹ̀. Látijọ́ àbámẹ́ta lèmi ti gbáradì. Eléyìí kéré nínú ìdíje tèmi a máa ṣe. Ìjàpá ní ó dáa bẹ́ẹ̀, di etí okùn yìí mú, èmi ò yanjú èyí tó kù. Erin gbá etí kan nínú okùn mú. A rí kẹ́lẹ́kẹ́lẹ́ tá a mọ̀ sí ìjàpá níbi tó ti ń rìn tó ń sáré láti lọ sí etí kejì okùn gígùn náà. Níbi tí kẹ́lẹ́kẹ́lẹ́ ti ń lọ, ó ń ronú síra rẹ̀ pé àwọn ọ̀rẹ́ mi méjèèjì yìí wọn ò sì mọ irú àrékérekè tí mo fẹ́ bá wọn fà lónìí. Èmi gúdúgúdú abẹ̀yìn jákànjákàn. Èmi ọkùnrin mẹ́ta àti wọ́nà ní ààfù. Ìjàpá ń kira rẹ̀ ní 9, 10. Ní etí okùn kejì, a rí erinmilókun tóun náà ti gbáradì nínú odò. Ó yá, gba etí okùn yìí, èmi ò yanjú èyí tó kù. Erinmilókun gba etí kejì okùn náà mú. Fàǹfà tá a wí yìí wá bẹ̀rẹ̀ ní pẹrẹwu.
etí okùn kan ń bẹ lọ́wọ́ erin, etí okùn kejì ń bẹ lọ́wọ́ erinmilókun. Àsìkò tó fún kẹ́lẹ́kẹ́lẹ́ ọ̀rẹ́ wa láti jẹ̀gbádùn fàǹfà tó ń lọ lọ́wọ́ láàrin àwọn òpònú méjì. Kẹ́lẹ́kẹ́lẹ́ rìn lẹ́yìn tó ń fọkànbalẹ̀ padà sí ilé rẹ̀ nítorí pé iṣẹ́ ti dọwọ́ erin àti erinmilókun tí wọ́n ń fa ara wọn láfàdíjú fún wákàtí tó pọ̀. Bí erin ṣe ń fà á ní apá ọ̀dọ̀ tiẹ̀ ni erinmilókun náà ń bù ú láti apá ọ̀dọ̀ tiẹ̀ náà. Erinmilókun tún fà á dáadáa pé okùn yìí le, èmi mo lágbára jù. Bẹ́ẹ̀ lerin náà ń yí ló ń fà á pẹ̀lú imú rẹ̀ ńlá pẹ̀lú agbára tó le. A rí kẹ́lẹ́kẹ́lẹ́ ní ilé rẹ̀ tó ń jẹ̀gbádùn lẹ́ni tí ò ṣe wàhálà kankan. Nígbà tí ilẹ̀ bora, ó ti rẹ erin àti erinmilókun. Gbogbo oúnjẹ tó wà nínú wọn ti pòórá. Lẹ́yìn ìgbà tó rẹ̀ wọ́n dáadáa, àwọn méjèèjì juwọ́ sílẹ̀ pé èmi ò ṣe díje kankan mọ́ jàre. Ìjàpá ló lágbára jù mí lọ. Bẹ́ẹ̀ ni erinmilókun ṣe ń sọ nínú odò tó wà. Bẹ́ẹ̀ náà ni erin ń sọ ní agbègbè tiẹ̀ náà. Nígbà tó dọjọ́ kejì, lábẹ́ igi ọdán, erin wọlé, erinmilókun wọlé. Ó ti rẹ àwọn méjèèjì. Kẹ́lẹ́kẹ́lẹ́ kan yan fanda bí ológun wọ àárín àwọn méjèèjì ni o. Ó yan fanda bí ẹni tẹ́lẹ́dùmarè ti gbà fún. Lẹ́yìn ìgbà tó ti rí i pé ojú àwọn ọ̀rẹ́ òun méjèèjì kọ́rẹ́ lọ́wọ́ nítorí pé wọ́n kùnà nínú ìdíje, kẹ́lẹ́kẹ́lẹ́ bọ́ síwájú wọn. Ó sọ pé, ǹjẹ́ ẹ rí bí? Mo fi ẹ̀yin méjèèjì sáàyè yín. Ẹ̀yin wá ń fa okùn, ẹ̀ ń fa okùn. Ṣùgbọ́n èmi Ìjàpá, èmi kì í dára mi láàmú o. Ṣé ẹ wá ń rí i pé mo ní agbára ju ẹ̀yin méjèèjì lọ bí? Àwọn ẹranko méjèèjì wora wọn, wọ́n mọ́jú, wọ́n sì bú sẹ́rìn. Ẹ̀rín tí wọ́n rìn yìí, wọ́n fi kẹ́lẹ́kẹ́lẹ́ ṣe yẹ̀yẹ́ o. Wọ́n ń gbé òṣùbàrà bàǹtà fún ọgbọ́n àrékérekè tí kẹ́lẹ́kẹ́lẹ́ ní ni. Láti ọjọ́ yìí ni gbogbo àwọn ẹranko nínú igbó ti ń fi ọ̀wọ̀ wọ Ìjàpá gẹ́gẹ́ bí ẹranko tó ní ọgbọ́n jùlọ. Ẹ̀yin ọmọdé, ẹ̀kọ́ wo ni ẹ̀yin rí kọ́ nínú ìtàn Ìjàpá yìí? Ẹ bá wa fi àwọn ẹ̀kọ́ náà sí ìsàlẹ̀ fọ́nrán yìí ní abala àtẹ̀jíṣẹ́. Ẹ má gbàgbé o láti fi fọ́nrán yìí ránṣẹ́ sí àwọn ọ̀rẹ́ yín, àwọn ojúlùmọ̀ yín àti àwọn òbí yín kí àwọn náà lè kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì nínú fọ́nrán yìí. Ọ̀pọ̀lọpọ̀ irú ẹ̀ tún ṣì ń bọ̀ níwájú. Ẹ ṣeun, ó dàbọ̀.